ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran yorùbá ní ẹgbẹ́ afẹ́nifẹ́re ti gun olóyè Reuben Fásórántì wọ́n máa ti fa ìbínú yọ wọ́n sì ti fi ìbínú wọ́n ti fi sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ táwọn Ìgbò ń gbé lórí yorùbá o lórí bá ṣe fẹ́ tún ìtàn ilẹ̀ yorùbá pa tán sì fẹ́ máa fi ara wọn ṣe àtọ́ka wípé àwọn ni baba ńlá yorùbá àti pé àwọn làwọn ṣẹ̀dá ilẹ̀ yorùbá ṣùgbọ́n tí ẹgbẹ́ afẹ́nifẹ́re tó ti kìlọ̀ fún wọn pé kán lọ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ kán lọ gbómi ńlá kaná o nítorí pé ìtàn àbúrúkú tó fẹ́ máa pa náà ó léwu kọjá sísọ o irú ẹ̀ sì lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn yorùbá àti àwọn Ìgbò. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ afẹ́nifẹ́re igun olóyè Reuben Fásórántì ìyún Comrade Jàre Àjàyí tó fi ránṣẹ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni ló ti jẹ́ kó dì í mọ̀ wípé ọ̀nà táwọn ọmọ Ìgbò tí wọ́n ń gbà bá Yorùbá ṣorogún lásìkò yìí wọ́n ló mú ìfura lọ́wọ́. Jàre Àjàyí jẹ́ kó dì í mọ̀ pé ọwọ́ ọ̀fẹ́ tí Yorùbá ń nà sáwọn Ìgbò àti bó ṣe ń gbà wọ́n lálejò tí wọ́n tó ń talẹ̀ àti dúkìá wọn fún wọn láì tiẹ̀ bẹ̀rù àbí láì ṣe ìlara wọn ní níṣẹ́ ni àwọn Ìgbò wọ́n ti fẹ́ máa fi ojú olóore gúngi o tí àparò wọn tó ti fẹ́ máa ga ju ibẹ̀ lọ tó di wípé níṣẹ́ ni wọ́n ń bú Yorùbá tí wọ́n sì ń sọ pé àwọn làwọn ní ìpínlẹ̀ Èkó onísìn wọn tó ti wá kọjá àyè ara wọn o wọ́n tó ti wá gbé sàárà wọn lọ sí ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá pẹ̀lú bó ṣe ń pàtó pé àwọn làwọn ní Ilé-Ifẹ̀ o àwọn làwọn tó dá gbogbo ilé ayé àti pé lẹ́yìn ìgbà tó Odùduwà tó dé sí Ilé-Ifẹ̀ tó bá àwọn Ìgbò táwọn ti ń ṣàkóso Ilé-Ifẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ gba Ilé-Ifẹ̀ mọ́ àwọn lọ́wọ́. Nínú àtẹ̀jáde tí Comrade Jàre Àjàyí ṣe ló ti ní àwọn Ìgbò ṣẹ̀ṣẹ̀ gbé ìwé kan jáde ó àkọlé ìwé náà iná ń pè ní Standard History Studies for Junior Secondary School Book 1-3 ó ní àwọn ọmọ Ìgbò méjì ìyún Tony Duru àti Ijeoma Duru ó ní wọ́n ṣe ìwé náà. Comrade Jàre Àjàyí láwọn ti rí ìwé náà ó ní lójú ojú ìwé kejì-lé-ní-ọgọ́ta page 62 iná ti kọ síbẹ̀ wípé àwọn Ìgbò àwọn ló ní ìlú Ilé-Ifẹ̀ àwọn ló sì ń ṣàkóso Ilé-Ifẹ̀ kó tó di pé Odùduwà dé. Comrade Jàre Àjàyí ní baba ńlá ìtàn rọ lélẹ́yìí ó ní bí ìgbà pé èèyàn fẹ́ da Ògún lẹ̀ ni ìpè báwo làwọn Ìgbò ni wọn yóò ṣe máa sọ pé àwọn làwọn dá orísun ilẹ̀ Yorùbá sílẹ̀. Bákan náà ló ní òǹkọ̀tàn kan tí orúkọ ẹ̀ náà ń jẹ́ Kàsímà ó ní òun náà ó sọ ọ̀rọ̀ kan ní inú ètò kan tó ń pè ní Charlotte's Review ètò wáyé lọ́jọ́ 21 oṣù kọkànlá ọdún 2021 the 29th of November 2021 oníbẹ̀ nìyẹn tiẹ̀ ti pàtàkì pé àwọn Ìgbò làwọn dá gbogbo ilé ayé sílẹ̀ àti pé gbogbo ẹ̀yà àbí àwọn ló wà. Comrade Jàre Àjàyí wá ní kí wọ́n kìlọ̀ fáwọn Ìgbò onítàn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa tán tó kọ sínú ìwé táwọn ọmọ iléèwé á máa kà níléèwé báyìí báwọn làwọn ní Ilé-Ifẹ̀ àwọn làwọn dá sílẹ̀ ó ló léwu gidi o. Bẹ́ẹ̀ ni Jàre Àjàyí ní bí ìròyìn táwọn ń gbọ́ tó bá jẹ́ òótọ́ èèyàn pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí Nigerian Educational Research Development Council NERDC tí wọ́n ná fóun tẹ̀lú ìwé ìtàn táwọn Ìgbò ṣẹ̀ṣẹ̀ gbé jáde pé àwọn làwọn ní ìlú Ilé-Ifẹ̀ yìí ó ní bó bá jẹ́ òótọ́ làwọn ìjọba àpapọ̀ ná fóun tẹ̀lú ó ní ká tètè ya lọ yọ òǹtẹ̀ náà kúrò nítorí pé ó léwu gan ó sì lè dá wàhálà sílẹ̀ láàrin Yorùbá àti àwọn Ìgbò.